ara àwọn àfà tó ń dá nǹkan sílẹ̀ ẹ máa mo fẹ́ kẹ́ ẹ ṣáàgbó fídíò yìí ni ó ẹ kàn ẹ jọ ẹ wo fídíò yìí. ó wá dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ akéwù náà ẹ fẹ́rí balẹ̀ dáadáa ẹ lọ máa fẹ́ àwọn ọmọ mínísítà ẹ sàsí wọn má bá ya wèrè wọn tí wọn wà. ọ̀rọ̀ ni kí ni wọ́n já sí kí ẹ kéwù ẹ̀ níláárí gbogbo ẹ̀yin ọmọ akéwù bá ẹgbẹ́ dúró déédéé ni ẹ fẹ́ ìyàwó ẹ fẹ́ ọmọ gọ́fúnà tí nǹkan nígbà tí ò bá rọrùn sùn wọ́n ti ta kó máa bọ̀ àbọ̀. owó gẹ́gẹ́ tá à ń pè ní owó kó o tó rí ọkẹ́ ìsọlọ́n báyìí kó o tó rí ọkẹ́ ìsọlọ́n báyìí ọwọ́ àdájú kọ bòmí tọ́ba kó o tó rí ọkẹ́ ìsọlọ́n báyìí ọwọ́ àdájú kọ bòmí tọ́ba rẹ̀ òun tán tẹ̀ pàdé ara yín pẹ̀tọ̀ o ṣeun ọwọ́ àdájú kọ́ lọ́n padà mo ti dé o. àǹfààní àti ṣògùn owó wà fún yín láyè sáré o kó má bàa wáyé asán kì í máa ṣe rọ́ńbúrò sí ni wọ́n ń sọ ìrìn àjò àti jẹ́yàn òyìí ló fi já sí pé ní tó o bá rí kíù kan tó kún ìwọ náà fọ́ọ̀mù another kíù àwọn èèyàn máa tẹ̀lé ẹ torí àwọn èèyàn pọ̀ tán sì fẹ́ ṣoríire tọ́bọ̀ wá lẹ́ni tí ó ń sáré àti ṣoríire tó wá wò pé oògùn owó ló kù kóun ṣe tó bá ṣe oògùn owó yẹn tó là ń díẹ̀ ẹ jẹ́ ká kì í torí pé oògùn owó tóun ṣe tó là yẹn àwọn kan ṣe wọ́n ya wèrè àwọn kan ṣoògùn owó yẹn wọ́n kú tó o bá wò pé o fẹ́ ṣoògùn owó o fẹ́ ṣe gbá tó o dẹ̀ ń sáré àtìlà tó o bá wá padà kú sínú òṣì tó o dé àlùkìyámọ̀ tọ́lọ́run wá sọ pé àǹfààní àti ṣoògùn owó wà fún yín láyè wọn ò ní kẹ́ má ṣe ìdájọ́ wo ló máa dá fúnra ẹ̀. Assalamu alaikum. ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ káàdùn ọkọ̀ ìwọ tó bá fẹ́ gbé èèyàn láyé bó bá ti pèsè onímọ̀ tí ì èyí tó bá ń pè ní èyí tó wẹ̀ látà yẹn orúkọ ẹ̀ tó ń pè òun ni sọmídọ́lọ́wọ́ sọmídọ́lọ́rọ̀. àgbọ̀rọ̀ nínú àfọ̀ ọlọ́run ẹ máa gbọ́ ó ní tipátipá làwọn àfáàfù gbọ́dọ̀ lọ fẹ́ ọmọ olówó bí ò bá gbà fún wọn kán fi nǹkan wọ lára báyìí sábà ń ṣe tá má ti lè wọ́ dọ́dọ̀ àwọn ọwọ́ ti bá nìyẹn ẹjọ́ sọ̀rọ̀ nìyẹn ṣé ọ̀rọ̀ nìyẹn ẹ dá mi lóhùn ara àwọn tó ń sọ wá lẹ́nu ní díẹ̀sì yẹn gẹ́gẹ́ lé ara àwọn tó ń sọ wá lẹ́nu tó ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu lélẹ́yìí sọ̀rọ̀ yẹn tó ṣe gbọ́ lẹ́nu èèyàn náà ṣó ṣe gbọ́ bàbá kejì tó náà tún sọ̀rọ̀ sẹ́yìn para àwọn olórúkọ dáadáa ní láwùjọ wa àbí mọ́fìtì ni ṣẹ́tún gbọ́ngàn tó náà sọ nígbà táwọn ọ̀dọ́ bá wá ń gbọ́gbọ́ ọ̀rọ̀ ilé báwo ni wọ́n sì ní síwá o just tell me ẹ̀yin tẹ́ wà wájú tó yẹ kẹ́ máa fún àwọn ọ̀dọ́ yẹn lómi ọgbọ́n mu wípé ẹ má wàá yé gbàgbé ọ̀run o ẹ má wàá yé gbàgbé ọ̀run o ẹ má wàá yé gbàgbé ọ̀run o ẹ ṣiṣẹ́ kẹ́dẹ̀ níwó lọ́wọ́ o ẹ sọ yẹn fún wọn kátà ń sọ fún wọn ní pé wọ́n gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà kẹ́sà fi gbówó eléyìí kò yẹ láwùjọ wa kódà àwọn pásítọ̀ kan táwọn náà preach prosperity àti sọ fún wọn pé nǹkan tó lọ́n pé wọ́n fún ọkọ nìyẹn bíbélì sọ pé ó ní òun kórìíra àwọn tó ó ní òun fẹ́ àwọn tó bá òun túká bí kò sí àwọn tó bá òun kó jọ àwọn tó bá òun kó jọ sẹ́yìn kó jọ báyìí kó jọ ẹ̀yin rẹ̀ sọ náà wá ẹjọ́ ẹ má bà àwùjọ wa jẹ́ ọjọ́ nǹkan gbọ́dọ̀ sọ. This is Adeomade bá mi share video ire bye for now. Adeomade, advocate for the masses.